dorí Dàpọ̀ Abíọ́dún fẹ́ bayé jẹ́ o. Dàpọ̀ Abíọ́dún ó ti fẹ́ bàjẹ́ bóde jẹ́jẹ́ fún wa o. Ó ti fẹ́ bàjẹ́ bóde jẹ́ fún wa o. Òun ni irinṣẹ́ táwọn mùsùlùmí lò láti fi ba ìṣẹ̀ṣe Ìjẹ̀bú-Òde jẹ́ o. Ọba jíjẹ ṣé inú ẹ̀sìn kìrìsìtẹ́nì ló wà ní pé ká máa jọba? Ṣé inú ẹ̀sìn mùsùlùmí ló wà ní ká máa jọba? Àbínú ìṣẹ̀ṣe àṣà ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló wà pé ká máa jọba? Àwọn ìlú yìí náà dẹ̀ ni wọ́n máa dìbò fún ẹ o. Tẹ́bá wá ba orí àpèrè ọba jẹ́ fún àwọn mùsùlùmí, ṣé ẹ fẹ́ sọ pé àtọmọ́ wọn ni? Àwọn olórí burúkú tẹ̀jìjọ́ ṣòṣì yìí wọn ò lè lọ sí Mẹ́kà kọ́ lọ pàṣẹ fún wọn Mẹ́kà o. Ẹ lè lọ pàṣẹ fún wọn ní Mẹ́kà o. Ibi tó bá fi yín sílẹ̀ máa ń jókòó sí o. Ayé àwọn èèyàn yìí wà Mẹ́kà wọn ò fi yín sí o. Ilẹ̀lẹ̀lẹ̀ máa ń jókòó sí lábẹ́ staircase. Tó mọ̀ pé kìrìsìtẹ́nì gidi ni ẹ́, mùsùlùmí gidi ni ẹ́ tó wá lọ gbé adé ọba sórí. Tó wá sọ pé ẹ jẹ́ ká ṣe tutù, ẹ jẹ́ ká ṣe gbá, ẹ jẹ́ ká ṣàwọ́ tó sọ pé ìgbàgbọ́ ọ̀rọ̀ mọ́. Sọ̀rọ̀ pé ó ti jẹ èèwọ̀, ó ti jẹ dì. Kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàrà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lórúkọ òjọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa. Ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta. Ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. Ẹ bá wa bẹ Dàpọ̀ Abíọ́dún o. Ẹ bá wa bẹ Dàpọ̀ Abíọ́dún o kó fi ìṣẹ̀ṣe Ìjẹ̀bú-Òde sílẹ̀ o. Dàpọ̀ Abíọ́dún fi ìṣẹ̀ṣe Ìjẹ̀bú-Òde sílẹ̀ o. Fi ìṣẹ̀ṣe Ìjẹ̀bú-Òde sílẹ̀ o. Torí ìwọ ni irinṣẹ́ tí àwọn mùsùlùmí fẹ́ máa lò báyìí o. Ìwọ náà ló pàṣẹ fún wọn kó lọ sin ọba pẹ̀lú ẹ̀sìn tí ò fi gorí àpèrè o. Ọmọ Yorùbá kẹ̀ nìyí. Ọmọ Yorùbá nìyí o. Ní báyìí sí àwọn mùsùlùmí wọ́n ti lọ kó àwọn ìyàwó wọn jọ o. Wọ́n ti lọ kó àwọn ìyàwó wọn jọ kó máa sọ pé àwọn ò gbà, wọn ò lè ti ọjà, àwọn ò gbà, wọn ò lè ti ọjà. Àwọn ọlọ́jà tí èmi mọ̀ nílùú Ìjẹ̀bú-Òde bàbá ń ṣe iṣẹ́ òrìṣà, bàbá ń rìnrìn òrìṣà, wọ́n máa ń sọ̀pọ̀tì ni. Nítorí pé wọ́n mọ̀ wípé àwọn bẹ́nẹ́fìtì nínú oore ọ̀fẹ́ ìṣẹ̀ṣe ìtajà àti ìrajà wọn nínú ọjà. Kódà bàbá ń bọ ajé wọ́n máa sọ̀pọ̀tì ni pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe, pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n bá ní. Alátaǹgbàtálẹ̀ elépo ń gbépo lẹ̀ ni o, àjọ ń ṣe dáadáa ni o. Ó dorí Dàpọ̀ Abíọ́dún fẹ́ bayé jẹ́ o. Dàpọ̀ Abíọ́dún ó ti fẹ́ bàjẹ́ bóde jẹ́jẹ́ fún wa o. Ó ti fẹ́ bàjẹ́ bóde jẹ́ fún wa o. Òun ni irinṣẹ́ táwọn mùsùlùmí lò láti fi ba ìṣẹ̀ṣe Ìjẹ̀bú-Òde jẹ́ o. Bálára ṣe ṣe ó dìtàn lẹ́ni, Bájẹ̀rò ṣe ṣe ó dìtàn lẹ́ni o. Èyí tí ìwọ Dàpọ̀ Abíọ́dún tún ṣe yìí ó tún ti dìtàn. Ìtàn táwọn ọmọ ẹ máa bá ń bẹ̀, ṣùgbọ́n ẹrù tó bá lè rù òun ni kò gbé o. Wàhálà tó bá lè dá fèsì tó mọ̀ pé lè dá gbé òun ni kò di o. Torí ó ń di àwọn ẹ o. Ó ń di àwọn ẹ o. Àwọn olórí burúkú tẹ̀jìjọ́ ṣòṣì yìí wọn ò lè lọ sí Mẹ́kà kọ́ lọ pàṣẹ fún wọn Mẹ́kà o. Ẹ lè lọ pàṣẹ fún wọn ní Mẹ́kà o. Ibi tó bá fi yín sílẹ̀ máa ń jókòó sí o. Ayé àwọn èèyàn yìí wà Mẹ́kà wọn ò fi yín sí o. Ilẹ̀lẹ̀lẹ̀ máa ń jókòó sí lábẹ́ staircase o. Abẹ́ bíríìjì ni wọ́n ń tò yín sí ní Mẹ́kà o. Olórí burúkú yín ẹ wá máa pàṣẹ fáwa. Ẹ máa pàṣẹ fáwa onílẹ̀. Àwa tá a nílùú wa ẹ máa pàṣẹ fún wa. Sórí burúkú ń bá yín jà. Dàpọ̀ Abíọ́dún, Dàpọ̀ Abíọ́dún wò ṣọ́ ara ẹ o. Ṣọ́ ara ẹ gidigidi gan ni. Èyí tó ṣe ó tó gẹ́ o. Agbára àwọn olórí burúkú yóò gbé o. Agbára àwọn olórí burúkú yóò gbé o. Tinubu ẹ̀jìjọ wà nípò àṣẹ ni o. Gbogbo yín kẹ̀ lọ́mọ Yorùbá o. Yorùbá ni pírẹ́sídẹ̀ǹtì, Yorùbá ni gọ́vnọ̀ o.
ẹ ti ń bayé jẹ́ o olórí burúkú wọn ṣé wọ́n sọ pé kó má tajà ni ṣé wọ́n ní kó má tajà wọ́n ní kó bọ́ sí àwọn ti pèsè àyè tí wọ́n máa ti tajà fún wọn kí wọ́n rí ojú ráyè ṣe ohun tí ó yẹ kó ṣe sílùú ẹ ṣáà ti bayé jẹ́ òkú ọba ti ráre ní gbangba ìyẹn kù sọ́wọ́ àwọn ọmọ olókù ìyẹn kù sọ́wọ́ àwọn ọmọ olókù ṣùgbọ́n èyí tó jẹ́ ti ìlú ẹ jẹ́ kí ìlú ṣe o ẹ jẹ́ kí ìlú ṣe o Dàpọ̀ Abíọ́dún fìlú wálẹ̀ lọ́rùn o fìjẹ̀bú Òde lọ́rùn sílẹ̀ o fìjẹ̀bú Òde lọ́rùn sílẹ̀ o gbogbo irinṣẹ́ tí àwọn mùsùlùmí gbèrò láti lò látijọ́ wọn ò rí ṣe ìgbà tí wọ́n wá rí ẹ gẹ́gẹ́ bí ohun èlò wọ́n wá ń lò ẹ́ wọ́n wá lọ kọ́ àwọn èèyàn jọ kọ́ máa sọ pé àwọn yáwó lápò àwọn yáwó gúrúmì àwọn máa tajà àwọn máa ṣe àwọn máa mọ̀ ẹni tẹ́mi ẹ̀ bá gbé kó wọnú ọjà nítorí pé ìgbà tẹ́ fẹ́ bayé jẹ́ yìí ni o tá bá ń ṣe nǹkan nídìí òrìṣà tá à ń ṣe òrìṣà nílùú Ìjẹ̀bú Òde alátaǹgbàtàlẹ̀ elépo ń gbépo lẹ̀ ní orí magi lẹ̀ ni o àjìjọ ń ṣe ni o kò sígbà tá a fẹ́ ṣe nǹkan nílùú Ìjẹ̀bú Òde táwọn ọlọ́jà kì í fún wa ní nǹkan o ó dàsìkò yìí nítorí pé wọ́n fẹ́ lò yìí fún irinṣẹ́ wọ́n lọ kọ́ wọn ìyàwó wọn jọ wọn àlè wọn jọ wọ́n wá ní àwọn ń protest pé àwọn yá lápò àwọn yá gúrúmì àdẹnu ọ̀nà ilé Àwùjalẹ̀ mọ́ o ilé wa la jókòó sí ṣùgbọ́n nǹkan ìlú ẹ fílẹ̀ fúlù kìlú ṣe o ọ̀rọ̀ ìlú ẹ fílẹ̀ fúlù kìlú ṣe Dàpọ̀ Abíọ́dún má gbé ẹnu ẹ sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ìlú o má jẹ́ kí wọ́n lò ẹ́ o àwọn olórí burúkú ẹ̀ ráṣẹ pa ní Saudi o rí àṣẹ pa ní Saudi àní gbà lọ́tẹ̀ yìí àní gbà o ẹ má dogun sílẹ̀ ẹ má dá wàhálà sílẹ̀ torí bí wọ́n ṣe gbìyànjú yẹn bí wọ́n ṣe hùwà bí ẹranko yẹn táwa náà bá hùwà bí ẹranko padà ìlú á dàrú o òkú á tàràkà títí o ṣùgbọ́n àfitì ọmọ kan ṣe o àfitì pé onílù ò ní jẹ́ kí ìlú òun bàjẹ́ àfi ṣe o ní ìkórìtà tá a wá dé yìí ìkórìtà tá a dé dúró yìí tá a lọ sẹ́nu ọ̀nà ọba tó kú èyí tó jẹ́ tìlú ẹ jẹ́ kí ìlú ràn èyí tó jẹ́ tìlú ẹ jẹ́ kí ìlú ṣe o wọ́n fẹ́ fi stáì yí àṣẹ yẹn padà oṣù mẹ́ta yẹn dẹ̀ máa pé oṣù mẹ́ta yẹn máa pé ẹni tó bá jẹ gbèsè á rí gbèsè ẹ̀san tó bá ti ṣe dáadáa ẹni tí ó bá dẹ̀ lòdì sí nǹkan àwọn alálẹ̀ kò ní rí gbèsè ẹ̀san kò ní rí gbèsè ẹ̀san o àwọn ọlọ́jà àtàwọn oníṣẹ̀ṣe wọ́n jọ ń ṣe dáadáa nílùú Ìjẹ̀bú Òde ni o kò sẹ́ni tó mọ bá ṣe jọ ń ṣe nǹkan wá o òrìṣà ọjà wà lọ́jà òrìṣà ajé wà lájé ní ọjà adẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ní ìrọwọ́rọsẹ̀ kò sí wàhálà kò sí dààmú o ìgbà tí wọ́n fẹ́ dọ́gbọ́n lo Dàpọ̀ Abíọ́dún láti fi yí àṣẹ yẹn padà wípé àwọn ọlọ́jà wọ́n ń kọ̀ǹpléènì òun ló lọ kọ́ wọn kọjọ o gbogbo ọpọlọ yìí là mọ̀ o ọ̀tẹ̀ yìí ànígbà o kó má di pé àwọn irúnmọlẹ̀ ọmọ wa kí Dàpọ̀ Abíọ́dún ní orí bẹ́ẹ̀dì o kó má di pé àwọn irúnmọlẹ̀ máa wá kí Dàpọ̀ ẹ kìlọ̀ fún Dàpọ̀ Abíọ́dún o ẹ kìlọ̀ fún o ẹrù ńlá lẹrù Ìjẹ̀bú Òde o kì í ṣe èyí tí ọmọ kékeré lè gborí sí o àwọn olórí burúkú ìwọ̀n lẹ́mìí òṣùgbó o wọn lẹ́mìí òṣùgbó o Dàpọ̀ Abíọ́dún wọ́n lọ fún wọn láyè o ìwọ ló pàṣẹ o ìwọ ló pàṣẹ tó mú wọn tó sọ wọn di gbajúmọ̀ olóde báyìí o kóníkálukú kó ṣọ́ ara ẹ̀ gidi kóníkálukú kó ṣọ́ ara ẹ̀ o a ní gbà lọ́tẹ̀ yìí o a ní gbà o kí wọ́n lọ sí Saudi ibi tí wọ́n tọ́ mọ́ o ẹ̀sìn mùsùlùmí kì í ṣe tiwa o àwọn ní àwa tá a ní ìlú a lè fẹ́ ṣe nǹkan ní ìlú kẹ́ máa ní wá lára ṣó lórí burúkú nìyí ni ṣó lórí burúkú nìyí ni ẹ̀ẹ́dẹ̀ lọ sí Saudi níbi tẹ́ bá wọn tọ́ sí
aṣáàrí bó ṣe ń ṣe yí bí ẹran bẹ́ẹ̀. àsìkò yìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi rí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín kó kan gọ́vnà Dàpọ̀ Abíọ́dún. ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ ni lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ tó kú tí a lè sọ pé ó wàjà, Àwùjalẹ̀ tó kú, Àmírù tó kú. ohun tí mo wá fẹ́ sọ nípa ẹ̀ ni pé kí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ ní rẹ́ni tó máa dàrin àjò yín rú o, ẹ ní rẹ́ni tó máa dàrin àjò yín rú. nǹkan tí mo ṣe jáde ni pé mo ṣe tàbí amọ̀ lára yín nítorí orí àpèrè tẹ́ wà ní ipò gọ́vnà ẹ sì ń lọ síwájú sí i. mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa lọ síwájú sí i láṣẹ Ìdùmarè, láṣẹ àwọn alálẹ̀ Ògùn state ẹ máa lọ síwájú sí i ni. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan dájú yí pé kì í ìgbà tẹ́ máa dìbò wọlé kì í ṣe mùsùlùmí nìkan ló gbé yín wọlé o. onígbàgbọ́ gbé yín wọlé, Christianity gbé yín wọlé, onímàlẹ́ gbé yín wọlé, oníṣẹ̀ṣe gbé yín wọlé. ẹ má wàá jẹ́ kí àwọn àáfàá kan kí wọ́n wá ba ìrìn àjò yín jẹ́, kọ́ máa wá sọ pé ọ̀tẹ̀ ohun tó ti ń gbé lọ gbébọ̀ tó ti ń gbé lọ gbébọ̀ tí ò ṣeé ṣe, kọ́ máa gẹ́gẹ́ bí ohun táwọn ìlú ń sọ ń sìn pé ohun tó ti ń gbé lọ gbébọ̀ tí ò ṣeé ṣe láti pa ìṣẹ̀ṣe rẹ́ nílùú Ìjẹ̀bú-Òde. ọwọ́ Dàpọ̀ Abíọ́dún òun ló ti yí padà tí wọn ò rétùtù ọba ṣe, tí àwọn mùsùlùmí tí wọ́n ń fi àpèrè ọba ṣẹ̀sìn tó fi ń ṣẹlẹ́yà wọn lórí yín ló ti bẹ̀rẹ̀. ẹ jọ̀ọ́ gbogbo àwọn èèyàn tó bá ń gbọ́ fídíò ẹ má bá mi pín kó kan Dàpọ̀ Abíọ́dún kó kan lára, kó ṣe mẹ́sọ̀mẹ́sọ̀ káwọn mùsùlùmí má bàa ti sí iṣan tó jẹ́ pé wọn ò ní bá gbé. mùsùlùmí nìkan kọ́ ló gbé dórí àpèrè gọ́vnà o, ó dẹ̀ sì ń lọ síwájú sí o, láṣẹ àwọn alálẹ̀ ó sì ń lọ síwájú sí. àwọn ìlú yìí náà dẹ̀ ni wọ́n máa dìbò fún ẹ o. tẹ́bá wá bà orí àpèrè ọba jẹ́ fún àwọn mùsùlùmí ṣé ẹ fẹ́ sọ pé àtọmọ́ wọn ni? ẹ̀yin náà ẹ gbé sí àyẹ̀wò, kéèyàn bá yàn ń lù kóníkóní ìlú má rìn. kẹ́ ẹ wá lọ kó gbogbo àwọn èèyàn, gbogbo àwọn ọlọ́jà, kẹ́ ẹ wá lọ sọ fún wọn náà ọjà pé kọ́ bẹ̀rẹ̀ sí máa protest, kọ́ máa sọ pé àwọn ò gbà, kọ́ máa protest, kọ́ máa sọ pé àwọn ò gbà kí wọ́n ṣe ìlú má wọn. ṣé wọ́n sọ pé kọ́ máa rìn ni? wọ́n ní wọ́n fẹ́ ṣètùtù ìlú kó lè tùbà kó tùṣẹ́, ṣé ìfẹ́ kí ìlú tùbà kó tùṣẹ́ ni? ṣé bí ìlú wa ní àṣà àti ìṣe ìta tí ń ṣe kó tó di pé Àwùjalẹ̀ Àmírù ó bọ́ síbẹ̀. ó ṣe wá jẹ́ pé ọ̀rọ̀ àwọn mùsùlùmí ti wá gbọ́ pé gbogbo ohun táwọn bá ti bá yín sọ òun lẹ máa gbọ́. àwọn ìlú dẹ̀ ń sọ pé ẹ̀yin lẹ fún wọn ní priority tí wọ́n fi ojú ọba wọ́lẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ń Jẹ̀bú-Òde yẹn wọ́n tún fẹ́ kó ṣẹlẹ̀ nílùú bòmíì, wọ́n bẹ̀rẹ̀ sí máa ní àwọn ará ìlú lára. ṣódà kéèyàn gba àlejò nílùú gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe gbọ́ ìtàn bí mùsùlùmí ṣe wọ ìlú Ìjẹ̀bú-Òde. ṣódà kéèyàn gba àlejò nílùú, ìlú tó bá jẹ́ ìlú ẹlẹ́bọ ó yẹ kí mùsùlùmí máa sáńbẹ̀ ni. orí àpèrè ẹlẹ́bọ kò yẹ kí mùsùlùmí máa débẹ̀. báwo ló ṣe jẹ́ pé ẹ wá bá èèyàn tó ń ṣe nǹkan nílùú ẹ wá bẹ̀rẹ̀ sí máa kọ̀ńtrólù ẹ̀? kwẹ́sàn kan ni mo fẹ́ bi yín o, Dàpọ̀ Abíọ́dún ẹ ṣe mẹ̀lọmẹ̀lọ. ẹ bèrè lọ́wọ́ àwọn tó ń pè yín ṣàkíyèsí pé kẹ́ ẹ má jẹ́ kán ṣe ètùtù ìlú bó ṣe yẹ kán ṣe. ẹ pè wọ́n pé ṣé ńgbà tí wọ́n dé Saudi Arabia ṣá lọ kọ̀ńtrólù wọn bẹ̀? ṣé ìgbà tí àwọn mùsùlùmí Nàìjíríà tó lọ sí Saudi Arabia ṣá lọ kọ̀ńtrólù wọn bẹ̀? tó bá kọ̀ńtrólù wọn bẹ̀ wọ́n máa bẹ́ wọn lọ́rùn ni wọ́n ò ní sọ pé nítorí pé wọ́n jọ jẹ́ mùsùlùmí kan ṣoṣo pé ọmọ ìyá kan náà làwọn, ọmọ ìyá kan òde mọ́kà tó bá hùwàkuwà wọ́n máa bẹ́ ẹ lórí ni. nǹkan tí àwọn mùsùlùmí tí wọ́n ṣe ní ọjọ́ yẹn tí ò bá kí ń ṣe pé orí ọ̀fẹ́ ìsùúrù pé kọ́ má fi Ìjẹ̀bú kọ́ má fi búyàn, wọn ò ní ẹ̀mí ẹ̀ láti gba òkú
àmírù wọn lọ́wọ́ àwọn ìlú lọ́wọ́ àwọn Òṣùgbó wọn ò ní ẹ̀mí ẹ̀ tó bá délẹ̀ gbogbo wọn máa sá ni ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ sí dráàgì òkú máa tàràkà lẹ̀lẹ̀ ìkọ̀ǹkọ̀ ẹ máa rí ọwọ́ ẹ máa rẹ́sẹ̀ ẹ máa rí kó sí àpò tán fi sí gbogbo ẹ̀ ló máa dàrú papọ̀ ìdí ẹ̀ làwọn bàbá yẹn ṣe sùúrù pé àwọn ò ní fẹ́ kí ìlú bòmíì kọ́ máa fi orí àpèrè ọba ìlú àwọn kọ́ máa wá fi ṣẹ̀sìn kọ́ fi ṣẹlẹ́yà òun làwọn bàbá yẹn ṣe sùúrù wọn lẹ́mìí wọn o kẹ́kọ́ ìbọn kẹ́kọ́ gbogbo nǹkan tó hùn tẹ́lẹ̀ kó ẹ̀ ní ẹ̀mí àwọn Òṣùgbó ṣùgbọ́n torí pé kí history yẹn kó má bàa taba Ìjẹ̀bú Òde nísìnyí history yẹn ti taba Àwùjalẹ̀ nìkan fúnra rẹ̀ kò taba ìlú ṣùgbọ́n ẹgbẹ́ kọ́ wá rí pé àwọn ní ṣáǹsì àwọn ọmọ kọmíṣánná àwọn ọmọ house of rep àwọn ọmọ gọ́vnà ẹ má jẹ́ kó tọwọ́ yín bọ̀ṣọ o Kábíyèsí fúnra rẹ̀ ẹ mọjọ́ tó ti jáde ńlẹ̀ ìgbà tó ti tàpá sí Ìjẹ̀bú Òde lọ́rọ̀ ẹ̀ ò ti dán mọ́ránmọ́ ẹ má jẹ́ kó gbé yín sínú ṣan o ìdí ẹ̀ pé tí mo fi jáde tí mo fi ń kì yín nílọ báyìí ibi tó ń tì yín lọ wọ́n ń tì yín lọ pé àṣà àti ṣe ìlú Ìjẹ̀bú Òde kẹ́ ẹ yí padà pátápátá kẹ́ ẹ lo àsìkò tẹ́ wà nípò ẹ wá rántí pé kíní kan ni kẹ́ rántí pé kì í ṣe màlẹ nìkan ló gbé yín débẹ̀ oníbílẹ̀ gbé yín débẹ̀ o ńgbà tí a sọ pé a fẹ́ ṣe ètùtù nǹkan ní gbogbo ìlú tèmi mọ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú àti ní gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń pa ọjà dà wọn ò dẹ̀ ṣe ń pa ọjà yẹn dà ìlú Ìjẹ̀bú Òde òde kì í ṣèdè ló ní ọ̀sán gan wọ́n ní kó ń pa ọjà dà fúngbà díẹ̀ ó máa níbi tó máa dúró sí kò ní jẹ́ inú ọjà yẹn nítorí àǹfààní tí wọ́n ní ṣódà kó padà sínú ọjà kí gbogbo àwọn inú ọjà bẹ̀rẹ̀ sí kú ṣé àwọn mùsùlùmí yẹn ṣé wọ́n máa bá wọn dá sí mọ́ wọn ò ní bá wọn dá sí wọ́n máa ń pa ọjà dà fún ọba ni wọ́n fi ń ṣe àìtó fún ọba ni a dẹ̀ ti wòye pé kí àwọn ará ìlú kí wọ́n ṣe àìtó tó bá yẹ kán ṣe kó tó kí àwọn ìlú kó má bàa máa rí ìdààmú wọ́n dẹ̀ ti ń gbìyànjú wọ́n ti ń kó sí yín lórí wọ́n ti ń kó sí yín lọ́pọlọ ń sìn yín pé ẹnìkan gbowó lápò ṣé wọn kì í jẹ ní kó tó di pé lápò wọ̀lú ṣé wọn kì í yáwó báǹkì àbí àwọn bàbá wa látijọ́ wọn kì í gbàjọ ìgbà tó ń gbàjọ ṣé wọn kì í fàjọ yẹn tajà ṣé tó bàbá ṣẹ́sùn gbà náà ṣé wọn kì í rí ọjà wọn tà wọ́n ní kó kúrò nínú ọjà kán bọ́ síbì kan àyè bòmíì kán lọ tajà wọn ẹni wọ́n fara ni wọ́n ṣé àwọn tó ń gérí tó ń gọ́rùn tẹ́yìn náà fún ara yín Dàpọ̀ Abíọ́dún ṣé ẹ rí àwọn mùsùlùmí tó ń gé orí tó ń gé ọrùn tó ń ta páàtì káàkiri lágbàáyé níjẹ̀bú òde ń bẹ̀ yẹn àwọn mùsùlùmí tí wọ́n ta ti rí lórí tẹlifíṣàn báyìí wọn kì í ṣe kékeré báwo ló ṣe wá jẹ́ pé ẹ̀sìn ìbílẹ̀ tiwa ta máa ń fi ìṣẹ̀ṣe tiwa ta máa ń fi àlàáfíà ṣe òun làwọn mùsùlùmí fẹ́ máa ní wá lára Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún mélòó ni mo pè yín ẹ má jẹ́ kán dá ayé yín rú o ẹ má jẹ́ kán dá yín láàmú o oko tó ń tì yín sí yẹn wọn ò lè bá yín ràn o àwọn nìkan dẹ̀kan ni wọ́n dìbò fún yín tẹ́ fi wọlé o ipò gíga míì dẹ̀ wà tẹ́ ṣì ń lọ o ìtorí ẹ̀rọ ó ṣe o àwọn ni wọ́n lọ kó àwọn ọlọ́jà yẹn síta tí wọ́n ní kó máa protest àwọn náà lọ kó àwọn ọlọ́jà yẹn síta kó máa protest tẹ́yìn bá gbẹ́ pé wọ́n protest ẹ lè máa yóò fi ìlú padà ó ṣe jẹ́ pàṣípò tí yín náà fẹ́ da gbogbo ẹ̀rú kan mú ìlú kan bàjẹ́ ipò ọba ẹ ṣàrí ẹ̀yin náà fi etí gbọ́ bí wọ́n ṣe ń mú ipò adé tán ṣe ń rọ̀fù ẹ̀ tán ṣe ń dọ̀tí ẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n gbé ọ̀pá wá ni wọ́n ń fi ọ̀pá wọn gbá mẹ́sì lórí íńtánẹ́ẹ̀tì ẹ wò ó ṣe o àwọn kábíyèsí ló gbé yín débẹ̀ ò Dàpọ̀ Abíọ́dún tí a bá yọ ọwọ́ ọba àwọn ọba tí ó gbé ọ̀pá yẹn tó ń gbé wá gbogbo àwọn ọba tẹ̀rí yẹn tá a bá yọ ọwọ́ àwọn ọba yẹn kúrò kò síbò kẹ rántí pé òjò máa ń pààyàn wọlé lẹ́ẹ̀mejì o ipò ọ̀nà sì jìn tẹ̀ ń lọ ẹ má jẹ́ kí àwọn mùsùlùmí ẹ má jẹ́ kán ba ayé yín jẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn nígbà ìgbàtẹ́dé mọ́kà ṣé ẹ pàṣẹ fún wọn bẹ̀ ó ṣe jẹ́ pé àwọn mùsùlùmí ti Nàìjíríà ló máa pàṣẹ fún aráàlú tó fún wọn láyè jókòó lẹ́ máa yí gbogbo nǹkan wọn padà tẹ́ máa sọ pé ẹmọ̀yàn lókè ẹmọ̀yàn lókè ẹmọ̀yàn lókè
ìyẹn lọ bẹ́ẹ̀. Ibi kejì tí mo tún wá fẹ́ sọ̀rọ̀ sí, mo bẹ̀ yín lọ́ba lọ́ba, mo dẹ̀ ṣe kábíyèsí, mo ṣe kábíyèsí fún yín o. Ẹjọ́ ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin bàbá mi, occasion tí wọ́n bá máa pè yín sí tàbí tó bá wàjà tẹ́ máa fi ọ̀pá ránṣẹ́, ẹ jẹ́ kí àwọn ọmọ òkú yẹn, ẹ jẹ́ kí wọ́n gbé obì, kọ́ mú obì àti owó wọ́n fi invite yín. Ẹ má gbọ́ pé ọba kan kú, ẹ fẹ́ lọ fi àpèrè yín, ẹ fẹ́ lọ fi hànú ẹ̀. Ní ọjọ́ yẹn táwọn ìlú ọba ṣe sùúrù, tó bẹ̀rẹ̀ sí ná gbogbo, tó bẹ̀rẹ̀ sí tí gbogbo ẹ̀ dàrú pọ̀, mọye tó kọ̀ sí yín láti fi òdì ránṣẹ́ pẹ̀lú ọ̀pá yẹn, mọye tó kọ̀ sí yín from different places tẹ́ ti gbé ọ̀pá wá. Wọ́n wá bẹ̀rẹ̀ sí dragi wọn, wọ́n fẹ́ nà wọn. Tí kò bá kí ń ṣe pé àwọn oníṣẹ̀ṣe wọ́n jẹ́ èèyàn kan tí ò kì í fẹ́ wàhálà, òkú àtàràkà, gbogbo àwọn tẹ́ gbọ́pá fún làwọn náà wá lọ bá jà. Àwọn wèrèdè làwọn ará bí wọn ò kí, ẹ má gbà wọn láyè. Dàpọ̀ Abíọ́dún, ẹ má gbà wọn láyè. Gbogbo ọwọ́ yín tó fẹ́ máa ti, gbogbo ibi tó fẹ́ máa ti ọwọ́ yín sí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀ yín, mo fi ìyá tó bí yín bẹ̀ yín, mo fi bàbá tó bí yín bẹ̀ yín, mo fi ìṣẹ̀dálẹ̀ Ògùn state pátápátá kábàtà, mo fi bẹ̀ yín, ẹ má jẹ́ kán kó papẹ́ sí yín lọ́wọ́. Ẹ ní pìtàn burúkú nílùú Ìjẹ̀bú Òde o. Ẹ ní pìtàn burúkú, ẹ jẹ́ káwọn tó dáràn wọn, ẹ jẹ́ kán fọwọ́ ara wọn ṣe. Ẹ ti ṣe ìtẹ́ máa ṣe, ẹ ti gbìyànjú. Tó bá wá kú lọ́rọ̀ ètùtù ìlú táwọn ìlú fẹ́ ṣe, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má bá wọn lọ́wọ́ sí, ẹ má bá wọn yóò fi padà, ẹ má bá wọn yóò fi padà. Wọn ò ní pìtàn burúkú lórí yín o. Mo dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba, ẹni tó bá nídìí yín, wípé òun nídìí ọ̀pá yín, àṣẹ yín níbi pàtí òun, tàbí ọba kan kú ó wàjà, ẹ fẹ́ lọ ṣe kọ́ńdọ́nẹ̀sì fún, ẹ mú ọ̀pá yín lọ, ẹ jẹ́ kó kọ̀wé ìránṣẹ́ wa, ẹ jẹ́ kó kọ̀wé ìránṣẹ́ wa. Mo bẹ̀ yín ẹ̀yin bàbá mi lọ́ba lọ́ba, ẹ̀yin kábíyèsí, mo bẹ̀ yín, ẹ jẹ́ kó fúnra ara wọn kọ ìwé ìránṣẹ́ wa. Nítorí tó bá gbé nǹkan yẹn bàjẹ́ jù bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ yẹn, àwọn ọmọ bàbá yẹn tí wọ́n ti lọ kó sáwọ́ àwọn mùsùlùmí, wọ́n máa sọ fún yín pé àwọn pè yín bẹ̀ nítorí pé bàbá àwọn àmírù ni bàbá àwọn, kí lọ́pàá ọba ń wá ń bẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, oṣù ni mo gbé fún yín, mo gbóṣù fún yín, mo gbóṣù fún yín, mo gbóṣù fún yín. Ẹ̀yin bàbá mi, ẹ máa wo ibi tẹ́ máa gbé ọ̀pá aládé, ọ̀pá adé, ẹ máa wo ibi tẹ́ máa gbé lọ. Ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ yẹn lọ. Mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀yin Kristẹni, ẹ̀yin Mùsùlùmí àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá. Ṣé ọba jíjẹ, ṣé inú ẹ̀sìn Kristẹni ló wà ní pé ká máa jọba? Ṣé inú ẹ̀sìn Mùsùlùmí ló wà ní ká máa jọba? Àbí inú ìṣẹ̀ṣe àṣà ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló wà pé ká máa jọba? Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, nígbà tó mọ̀ pé Kristẹni òtítọ́ ni ẹ́, ṣé ó dá kí Kristẹni tòótọ́ kó máa jọba? Ṣé ó dá kí Mùsùlùmí òdodo kó máa jọba? Ṣé kìí ṣe àṣà kèfèrí ni pé kéèyàn máa jọba? Nígbà tó mọ̀ pé Kristẹni gidi ni ẹ́, Mùsùlùmí gidi ni ẹ́, tó wá lọ gbé adé ọba sórí, tó wá sọ pé ẹ jẹ́ ká ṣe ètùtù, ẹ jẹ́ ká ṣe gbá, ẹ jẹ́ ká ṣàwó, tó sọ pé ìgbàgbọ́ ọ̀rọ̀ mọ́, sọ̀rọ̀ pé ó ti jẹ èèwọ̀, ó ti jẹ dì. Ẹ̀yin Kristẹni ẹ dá wa lóhùn. Ṣé àṣà ọba jíjẹ, ṣé ti Kristẹni ni, ṣé ti Mùsùlùmí ni? Àbí àṣà inú ìṣẹ̀ṣe lẹ ti rí? Ṣé Muhammadu jọba ni? Ṣé Jésù jọba ni nígbà tó wá sáyé? The word ọba inú kí ló ti jáde? Bíbélì kọ kàrà ó sọ̀rọ̀. Ó ní nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wọ́n lọ bá Sámúẹ́lì, ibi tí ọba gbà wọnú Christianity wà nìyẹn o. Àwọn ọmọ Ísírẹ́lì ló lọ bá Sámúẹ́lì wípé yan ọba fún wa gẹ́gẹ́ bí àṣà àwọn ayé, kó lè máa ṣe olórí wa, torí wípé àwọn ọmọ tó bí oníranù ni wọn kì í sọmọ gidi. Ibi tí ọba gbà wọnú ẹ̀sìn Kristẹni wà nìyẹn, wọnú Bible wà nìyẹn.
ẹ̀yin ọba wọ̀nyí ẹ má jẹ́ wọ. Tẹ́ bá ti mọ̀ wípé ẹ ò lè ṣe ìṣẹ̀ṣe, ẹ ò lè jẹ́bọ, ẹ lè ṣe gbá, wọn ò lè sìnkú yín bó ṣe ń ṣe òkú ọba. Ẹ má jọba. Ẹ ń ba ayé ara yín jẹ́, ẹ ń ba ayé àwọn ọmọ yín jẹ́. Ó lè fa àkúfà, ó lè fa nǹkan òjijì. Ẹ dá wa lóhùn, ṣé àṣà ọba jíjẹ ṣé ó ti rí ṣẹ̀ṣe ni àbí ti Kristẹni àbí ti Mùsùlùmí? God bless you. Mo dẹ̀ fẹ́ fún yín ní advice lórí ọ̀rọ̀ Tinubu. Mo rí fídíò kan lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn kan campaign lọ. Ẹnìkan wá lọ ṣe fídíò wọn pé bí Tinubu ṣe fojú yín rí tó, ẹ tún ṣe gbá, ẹ tún ṣàwo. Let me tell you something. Àwọn tó ń campaign fún Tinubu, àwọn tó ń jẹ lábẹ́ Tinubu ni. Kò dẹ̀ sẹ́nikẹ́ni tó fẹ́ kíbi tóun ti ń jẹ bàjẹ́. Ìwọ ni wàhálà bá, kò bá àwọn. Àwọn tó bá fẹ́ campaign fún Tinubu, ẹ jẹ́ kó máa campaign fún. They are promoting their business. Ibẹ̀ làwọn ti ń jẹ. O ò lè fi selfishness tọ̀dọ̀ ẹ dá ẹlòmíì dúró. Tí ò bá wúlò fún wọn, wọn ò ní campaign fún. Ìwọ tí ò lè campaign fún, face your own job. Kó má lọ joyè alátakò. Okay? Bí Tinubu kú lé nìyí kò kú bàjẹ́. Gbogbo nǹkan téèyàn fẹ́ jẹ́ láyé ló ti jẹ́. Okay? Tó bá yẹ pé lóòótọ́ ló ṣẹ̀yìn lóòótọ́, ó máa jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀. Kò síbi tó fẹ́ yí sí, owó ò gbé, ipò ò gbé. Tí ò bá ṣẹ̀yìn, tó bá yẹ pé orí ẹ̀tọ́ ẹ̀ ló wà, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe fún. Torí tá bá sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ pé oríṣiríṣi. Ọmọ tó jí láàárọ̀ tó fèsì láìfù ẹ̀, tó fèsì kàríà ẹ̀, tó di gọ́vnà, tó di president, tó dẹ̀ pa ènìyàn, tó fi dépò yẹn. Ó kára mọ́ ìgbésí ayé ẹ̀ ni o. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ayé méjì ni. Àwọn kan wà tó lè pààyàn nínú ayé yìí tó máa lọ gbé tí kì í ṣẹ̀ṣẹ̀. Àwọn wo? Àwọn tó kọ́kọ́ wá sáyé tó jẹ́ pé nígbà tó wọ́n wá ayé pa wọ́n. Gbogbo àgbáyé dẹ̀ báàkì ayé tó pa wọ́n yẹn. Irú àwọn yẹn tó bá máa padà wá sínú ayé, wọ́n máa di alágbára nínú ayé. Wọ́n máa pa anybody. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn. Wọ́n á pa yín gbé. Kò sí kó mà fún wọn. Because ẹ̀san nǹkan tẹ́ ṣe fún wọn láyé àkọ́kọ́ náà wá gbà. But ẹ̀kọ́ tí mo gbé yín lọ yìí báyìí, ìmọ̀ yín ò lè débẹ̀ because ẹ ò believe wípé àwọn èèyàn ń lọ, wọ́n máa ń wá. Ìgbàgbọ́ gbogbo yín ni wípé ìjọba ọ̀run lẹ̀ ń lọ, inú iná lẹ̀ ń lọ. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ọba àgbáyé ń sọ fún yín lálẹ́ yìí wípé bó bá ṣe ń lọ ló ṣe máa wá. Bó bá ṣe ń lọ ló ṣe máa wá. Bó bá ṣe ń lọ ló ṣe máa wá. Kò sẹ́nibọ̀dì tó lọ sí ìjọba ọ̀run, kò sẹ́nibọ̀dì tó lọ sínú iná. Pẹ̀lú òrìṣà tèmi gbá nínú ayé. Ẹ̀kẹta tí máa wá sínú ayé yìí rè. Tẹ́ bá pa ọmọ lọ́mọ, irú Mohbad tẹ́ pa. Ó mà ṣe o. Irú Mohbad tẹ́ pa yẹn. Tó bá máa padà wá sínú ayé. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní campus bọ́n ṣe pa. Gbogbo ẹ̀yin tẹ́ fi ṣe bísínẹ́sì. Gbogbo ẹ̀yin tẹ́ fi ṣe ọ̀rọ̀ ẹ̀ ṣe kọ́ńtẹ́ǹtì. Ikú pa yín. Kí wá sí ẹ̀yin àwọn ọmọ yín, àwọn ìran yín tó máa bá nínú ayé, á ba ayé yín jẹ́ tí ò dẹ̀ sí kankan tó máa ṣẹlẹ̀. Àṣegbé ni. Ó wá gbẹ̀san ni. Ìyàtọ̀ wà láàárín wípé nǹkan ṣẹlẹ̀ kò sí accident àti pé mo wá gba ẹ̀san. Lójú yín báyẹn tẹ́ pa, àbí? Anybody ò lè pa anybody. Nǹkan tẹ́ lè parí ara. O ò lè pa ẹ̀mí.
ara nìkan lẹ lè pa, ẹ ò lè pa ẹ̀mí. Ìdí nìyẹn bí a bá ṣe ń bí la ṣe ń kú. Ojoojúmọ́ làwa yẹn ṣe ń ojoojúmọ́ la fi ń kú, ojoojúmọ́ la fi máa bímọ. Ẹ̀mí yẹn ń rotate ni. Tó bá ti sú ara eléyìí, tí ara eléyìí bá ti kọ, ẹ̀mí á jáde, àwọ̀ ara ẹ̀mí á tó wá in another form. But ẹ̀mí yẹn máa mọ̀ pé òun ni. Ẹ̀mí míì tí ó bá wá mọ̀ pé òun ni, ìwà ẹ máa fi hàn wípé òun ni, ìwé tó máa fi máa hùwà. Àwọn ẹlòmíì bíi pé kó pa èèyàn ló ń ṣe wọ́n. Nǹkan tó ti ṣe fún wọn láyé tó ń kọ́kọ́ wá ni. Oba, do people come back to the same family or different country? No, I don't understand. Ìyẹn mi ò lè sọ. But èmi, gbogbo ìgbà mẹ́tẹ̀ẹ̀ta tí mo wá Africa ni. But ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá ìlú òyìnbó ni mo gbé jù. Yes. Gbogbo àwọn kọ́nàkọ́nà ìlú òyìnbó tẹ wà nínú ẹ̀ yẹn kò sí èdè tí mi ò mọ̀. Ṣé ẹ mọ̀ pé mo ń tẹnu mọ́? Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú òyìnbó yẹn, kò sí background ìlú òyìnbó yẹn tí Ọba Solomoni ò mọ̀. So ẹ̀yin tẹ́ bá ń gbé ìlú òyìnbó, ẹ̀yin tẹ́ bá ń gbé ìlú òyìnbó, tí ẹ bá ń gbọ́ program mi dáadáa, tẹ́ bá ti wà pẹ̀lú mi ní Facebook, Instagram àti TikTok yìí, ẹ máa rí wípé 50% mentality mi tòyìnbó ni. I come again. Ẹ̀yin tẹ́ bá ń gbé nílùú òyìnbó, tẹ́ mọ̀ in and out ìlú òyìnbó, tó bá ti ń follow mi ní Facebook, Instagram, TikTok, 50% mentality mi ti lóyìnbó ni. Mi ò dé lóyìnbó rí ní ayé tí mo wà yìí. Understand? So ilé ayé yìí gbogbo wa pátá, àwọn kan this is the first time tó máa wá sínú ayé. Àwọn ẹlòmíín wà second time. Irú onílédì kan tí ó ń blé lórí íńtánẹ́ẹ̀tì ń sìn. Wọ́n pe ọmọ yẹn ní Àdùkẹ́ Ṣẹ̀kẹ̀rẹ̀. Ọmọ yẹn máa ń play ṣẹ̀kẹ̀rẹ̀. Ọmọ yẹn kì í ṣe èrò generation yìí. You need proof ó lè rí. Tó o bá ti kú, tó bá ti padà wá, wàá rí proof. Proof tọ̀dọ̀ mi. Kí tún lè fún yín ní proof. Gbogbo ẹ̀yin gan ti kú, ẹ ti lè kú because ó dìgbà tí bá pé 149 years ní ayé eléyìí. Gbogbo yín ti lè kú dànù nígbà yẹn. Àwọn ọmọ yín ní kẹ́ máa sọ fún pé Ọba Solomoni tẹnumọ́ pé ó ní àṣírí kan tóun fẹ́ sọ nípa ayé tí mo kọ́kọ́ wá àti ayé kejì. But ìgbà instruction tó ń fún mi ní pé kí tún sọ, ó dìgbà tí bá pé 149 years old. Ta ló fún mi ní gift yìí? Deja vu. You are blessed forever. Understand? Hello DJ Sun Store. Mo lè sá ní blocking. Mi ò ní kẹ́ believe mi. Ṣé mo rán yín kẹ́ believe mi ni? Nǹkan tí mi sáà sọ fún yín ní pé kẹta tí màá wá sáyé rè. That is all. Tí bá rí àwọn tó ti wá sáyé rí mo dá wọn mọ̀. Ó ní bọ̀bọ̀ kan tóun àti kí lórúkọ ẹ̀? Tóun àti kí lórúkọ former ìyàwó Naira Marley, Sandra, tó jẹ́ máa ń ṣe live. Máa nìyẹn kúkúrú báyìí ni. Àwọn èèyàn kìí ṣèrò generation yìí.
tẹ́ bá ń rí wọn wọn kì í sọ̀rọ̀ yìí mọ̀. Very simple. Nǹkan mẹ́ta ló wọ́n fi dá wọn mọ̀. Number 1, ojú wọn yìí, face wọn yìí, ọ̀rọ̀ tó wọ́n máa jáde lẹ́nu wọn kì í ṣe ti generation yìí. Ojú wọn máa gbó, owó ò gbé. Ọ̀rọ̀ wọn, ojú àti ọ̀rọ̀ ló máa fi dá wọn mọ̀. Because nǹkan tó wọ́n máa ṣe a máa yà yín lẹ́nu pọ́jọ́ ọmọjọ́ mélòó. Ẹ wá àdùkẹ́sẹ̀kẹrẹ yẹn lọ. Kẹ́ wo dìwé tó fi ń lu sẹ̀kẹrẹ yẹn. Kẹ́ wo dìwé tó fi ń lu sẹ̀kẹrẹ yẹn. Kẹ́ wo dìwé tó fi ń lu sẹ̀kẹrẹ yẹn. Kẹ́ wo ojú ọmọ yẹn. Kẹ́ wo dìwé tó fi ń gbé ẹsẹ̀. Kò kí ń sọmọ ayé ìsìn. Èmi àti wọ́, ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ẹ̀kan péré lẹ ṣe wá, ẹ̀yin lẹ máa ń lọ bóyá tẹ bá dé ìlú kan, mentality á gbé wá sórí yín wípé déjà vu, God bless you for this gift. Mentality á gbé wá pé mo dẹ̀ ti gbá bí yìí rí o. O lè máa lọ láàrin títì kó pàdé ènìyàn kan. Mo mọ lágbájá níbì kan. Ìyá sọ pé òun rántí ibi tóun ti mọ̀ ẹ́ mọ́. Ẹ̀ẹ̀kan péré lẹ ṣe wá. Third time mi lélẹ́yìí. Kì í dé sí gbogbo ènìyàn ló ní mentality láti gbé kan sórí. Èmi tó wà níbi ibi tó ń sinmi sí nígbà àkọ́kọ́ mo mọ̀. Ibi tó ń sinmi sí nígbà ìkejì mo mọ̀. Ìyá mi àkọ́kọ́ mo mọ̀. Bàbá mi àkọ́kọ́ mo mọ̀. Ìyá mi ẹ̀kejì mo mọ̀. Ìyá mi ẹ̀kejì mo mọ̀. This is the third time tí wọ́n wá sáyé yìí. Mentality tí wọ́n fi bá yín sọ̀rọ̀ látijọ́ yìí. Mentality tí mo fi ń sọ̀rọ̀ látijọ́ yìí kì í ṣe ti generation yìí. Ẹ ò lè win. Ìdí nìyẹn tí mo fi ń sọ wípé ọba Solomoni ò pé méjì. Àwọn tá a ti jọ wá sáyé nígbà 3, àwọn tó ti wá sáyé nígbà 20, àwọn tó ti wá sáyé nígbà 100 wà o. Ṣùgbọ́n tó bá wá sáyé yìí tí ọpọlọ ẹ̀ bá kú tó bá máa tún padà wá náà ọpọlọ ẹ̀ máa kú náà ni. Bọ̀ tó bá wá sáyé torí ẹ̀ bá pé tó bá máa padà wá increase, tó bá máa tún padà wá tún increase because experience ló máa jẹ́ kó rí èèyàn pé nǹkan téèyàn go through nínú ayé, the way téèyàn fi handle nǹkan. Understand? So nǹkan tá à ń lò níbí yìí ẹ̀mí president ò gbé, ẹ̀mí ọba kankan ní gbogbo àgbáyé ò gbé. Kò sí bó ṣe lè jẹ́ láyé tèmi àti wọ́n bá ti jọ jókòó 30 minutes tá bá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ o gbọ́dọ̀ júbà authority tó wà níbí yẹn whether you like it or not, because ibi tí ma gbà yọ sí ẹ ọpọlọ ẹ ò gbé. Ọjọ́ orí ẹ ò tí débẹ̀, ìmọ̀ ẹ ò tí débẹ̀. Ìgbà tá wà lórí Instagram àwọn professor oríṣiríṣi ló ti wá tó wá interview ọba Solomon lórí live báyìí. A ò ní rò pé ẹ̀ẹ̀mejì ọ̀rọ̀ yẹn máa wá. So ilé ayé yìí má bà tèèyàn jẹ́ nínú ẹ̀. Bó ti bà tèèyàn jẹ́ wọ́n má bà tiẹ̀ jẹ́. Bó ti bà tèèyàn jẹ́ wọ́n bà tọmọ ẹ̀ jẹ́. Bó ti bà tèèyàn jẹ́ wọ́n bà táyà ẹ̀ jẹ́. Kò sí àṣegbé, kò sí nǹkan tó ń jẹ́ àṣegbé. Mo ti ṣe gbé, kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. O lè ṣe gbé fúngbà díẹ̀ wo máa jìyà ẹ̀. Ọ̀nà tó máa wá gbà jìyà ẹ̀ ó lè wá yàtọ̀ sí bó ṣe ṣe. Irú prógráàmù tí mo ń ṣe lọ́wọ́ ẹ báyìí mo máa kọ́ tiẹ̀ tó bá di lọ́la. A máa gbé sí YouTube, a máa gbé sí Facebook kí àwọn ènìyàn kó kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Torí tí mo ti ń sọ fún yín ṣe wípé kò sí nǹkan tó ń jẹ́ ìjọba ọ̀run. Ó kò fi ń gbá yín ni.
kò sí nǹkan tó ń jẹ́ inú iná. Ọlọ́run ò dá ẹ. Ohun bàbá àti ìyá ẹ ló fi wá sáyé. Tí ò bá hun èmi, tí òun ìyá Ábígẹ́lì, kò sí bí Ábígẹ́lì ṣe fẹ́ wá sáyé. Tó bá fẹ́ wá máa sọ pé kán lọ ṣẹ́ dànù. Wọ́n bí ẹni wọn ò dá ẹ. Ẹni tó ń kọ ìtàn ẹ̀ fún ẹ nínú Bíbélì wípé wọ́n dá Ádámù, Ọlọ́run gbé imú Ádámù símú, ó fi èémí iyè sínú ẹ̀. Ojú ẹ. Ẹ̀dá àkọ́kọ́ tá máa kọ́kọ́ dá sínú ayé, kò sẹ́ni tó lè sọ ìtàn ẹ̀. Bó ṣe ṣẹlẹ̀. Kò sí ẹ̀yin tẹ́ wà nínú ayé tẹ́ lè sọ ìtumọ̀ ẹ̀, tẹ́ lè sọ history ẹ̀ fún wa wípé ẹ̀dá àkọ́kọ́ wo bọ́n ṣe dá rèé o. Kò sí. Understand? Gbogbo ọkọ̀ tó wà láyé yìí pátá fọ́jì ni. Fóònù ya fọ́jì ẹ ni tó dẹ̀ di reality. Google is forging. Tó bá wádìí nǹkan tó bá ti get answer nínú kíní yẹn, ó ti di reality nìyẹn. Púpúrú tẹ́ ń rò, ẹnìkan lọ́wọ́ kọ́ ṣe pákí tó rò tó fi ṣe fúpúrú tó fi ṣe fùfú. Ìní ńlá yìí, ẹnìkan ló wò pé tí kàtà bá mú èèyàn kí láti sáré máa fà sí mú instead of kéèyàn máa tọwọ́ bọ rọ́ọ̀bù kó máa tẹ̀ sí mú, ó kì báwo la ṣe lè ṣe. Àwọn ayédègbà ó di reality. Everything is forging. Okay? Bible ọwọ́ ẹ̀ forging ni. Quran ọwọ́ ẹ̀ forging ni. Odù Ifá tó gbé kiri forging ni. Àwọn àgbà kan tó kóra wọn jọ tó ní òkè ìtàn wo la lè kọ fún Odù Ifá. Nígbà tí kinní kan bọ̀ láti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí ìkọ̀lé ayé, ó gbé kinní kan wá. Àròsọ lásán ni, kò ṣẹlẹ̀. Bọ̀ ní ìlú títí wá, kinní kan wà tó ń pè ní Èjì Ogbè, kinní kan wà náà ń pè ní Ọ̀yẹ̀kú méjì, kinní kan wà tó ń pè ní Ọ̀bàrà méjì. Òkè Èjì Ogbè yìí ìtàn wo la lè kọ fún? Eléyìí ìtàn wo la lè kọ fún? Eléyìí ìtàn wo la lè kọ fún? Eléyìí ìtàn wo la lè kọ fún? Ìtàn yìí tí àwọn ọmọ wa, àwa fún ara wa tá bá ti ní problem, tá bá ti dá kinní yìí, tó bá ti gbé Èjì Ogbè wá, kí gbogbo wa gbàgbọ́ pé ikọ̀ báyìí ló máa ṣẹlẹ̀. Tó bá ti gbé Òtúrùpọ̀n méjì wá, kí gbogbo wa gbàgbọ́ pé ikọ̀ báyìí ló máa ṣẹlẹ̀. Tó bá ti gbé Ẹ̀làwòrì wá, kí gbogbo wa gbàgbọ́ pé eléyìí ló máa ṣẹlẹ̀. Àwọn bàbá yẹn pò bìrìkòlò wọ́n gbà bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ Bíbélì wípé ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ Quran. Inú Odù Ifá náà ti jí bọ́n ṣe kọ Bíbélì, tí wọ́n ṣe kọ mentality kíkọ Bíbélì inú Odù Ifá náà ti bẹ̀rẹ̀. Ìdí nìyẹn, when you come to Genesis, wàá ṣe ètùtù, wàá ṣe bọ, wàá ṣe gbá, wàá ṣàwo. Ìgbà tójú tó wá là sí ni wàá gbé New Testament wá wípé ìyàtọ̀ nǹkan tá a kọ láti Genesis to Malachi yìí kò yàtọ̀ sí ìṣẹ̀ṣe náà. Kí làwa máa fi yàtọ̀? Ó yá, ẹ jẹ́ ká gbé New Testament wá. New Testament Bíbélì wà, bọ̀ kò sí new heaven, kò sí new oòrùn, kò sí new ọjọ́, kò sí new òṣùpá. Tó bá yẹ pé Ọlọ́run ló ń operate ẹ ni, kò sí nǹkan tó ń jẹ́ new lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tó ti ṣe láti bẹ̀rẹ̀ ayé yẹn, òun ni for life. Understand, man? So gbogbo kí ni ẹ fọ́jì ni, bọ̀ gbogbo nǹkan tó wá jẹ́ fọ́jì yẹn, tí a bá ti gbà, tí ìgbàgbọ́ wa bá ti rọ̀ mọ́, á ṣiṣẹ́. Tí ó bá dẹ̀ show fún yín, mo ti fún yín ní kọ́kọ́rọ́ oríṣiríṣi. Mo ní tó bá ti di lọ́la, wọ́n gbé fóònù ẹ, kó máa ṣe bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀ fún dídọ̀ ọ̀sẹ̀ kan. Fóònù mi jọ o, mo gbàgbọ́ nínú ẹ o pé wọ́n ló lè dá mi lọ́lá. Jọ̀rán láìnú sí mi o. Kò ṣe fóṣù kan tó o bá ti rẹ tó máa ta ẹ lọ rẹ. Wọ́n kàn fi lè dán mi wò, kàn fi lè proof mi. Má lo fóònù gan sì tún lágbára, lo ìnílà.
ìnílà mo gbàgbọ́ nínú ẹgbẹ́ kò sí kan tó lè ṣe jọ kó sùn yìí tó parí rán láìnú sí mi. wàá rí wípé wọ́n máa ta ẹ lọ́rẹ because ìgbàgbọ́ ẹ ti rọ̀ mọ́. bí ìgbàgbọ́ ẹ ṣe rọ̀ mọ́ ẹ bó ṣe ń ṣe tó wọ́ọ̀sì yẹn ìṣe ló dàbí àwọn tó ṣe fóònù jáde nígbà tó máa kọ́ ṣe tàkọ́kọ́ kò dá tó léyìí ìgbà tó máa ṣe tó kejì kò dá tó léyìí. The more you put your trust in the thing, the more the thing is working for you. The more you put ability on top of something, the more the thing is coming reality for you. The more you go to your job, bí ọmọ bá ṣe ń lọ sí ibi iṣẹ́, the more ló máa mọ iṣẹ́ yẹn. Tó bá ti ń fojú sí, tó bá ti ń wò, tó bá ti ń fojú sí, tó bá ti ń wò, ìwọ tó mọ aṣọ ẹran wá bẹ̀rẹ̀ sí máa sọ ẹran, ìwọ tó mọ irun dì wá bẹ̀rẹ̀ sí mọ̀ ẹ́ sí. Ó wò ó ní. That is how your belief is working, man. Ẹ má bọ òrìṣà, ẹ má ṣe gbá, ẹ má ṣàwo. Ìwọ ni òrìṣà ò ṣiṣẹ́ fún, ó ṣiṣẹ́ fẹ́ lòmíì. Ẹ má lọ ṣọ́ọ̀ṣì, ẹ má ṣe gbá. Ìwọ ni ṣọ́ọ̀ṣì ò ṣiṣẹ́ fún, ó ṣiṣẹ́ fẹ́ lòmíì. Ìwọ ni mọ́sálásí ò ṣiṣẹ́ fún, ó ṣiṣẹ́ fẹ́ lòmíì. Ṣùgbọ́n olórí gbogbo wọn nìṣẹ̀ṣe. Tẹ bá rí àfáà kan tó bá gbóná léni, oníṣẹ̀ṣe ni. Tẹ bá rí wòlíì kan tó bá gbóná léni, oníṣẹ̀ṣe ni. Because that is nǹkan tí gbogbo ìgbàgbọ́ gbogbo àárọ̀ mọ́ nìyẹn kó tó dìpọ́n wá yí orí wa. Sínú Bíbélì àti inú Quran. Gbogbo ẹ̀yin tẹ́ wà níbi pátá àti Christian nínú yín àti pastor àtàfáà nínú yín, you cannot live without traditional.